mẹ́ta tó wà níbi bẹ́gà yìí pé kí ló jẹ gan. mo rí nígbà tí wọ́n pé àwọn ìlú kọ̀ọ̀kan ló ní culture wọn. So àwọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ pé mi ò gbẹ́kọ̀ọ́ àti Ọ̀ṣun lèmi ti wá sí Èkó nísìn. Eré yìí sì ti wà ń bẹ̀ tipẹ́. Àwọn èmi ọmọ àwọn tó ń bẹ lẹ́kọ̀ọ́ náà lè dá àwọn náà lè mọ. Fún dodo ẹ̀yin tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ tẹ ẹ bá béèrè lọ́wọ́ ìyá Erelu pé ìyá Erelu ti di Erelu Jésù. Ìyá Erelu mọ bí wọ́n ṣe Àbújá. Ìyá Erelu ó mọ ìyá Erelu a sì máa dí ọ̀dọ̀ ìyá Erelu nítorí pé mo ti bá ìyá Erelu sọ̀rọ̀ ọmọ wọn tó wà ní UK ó fún mi lórí ọ̀fẹ́ pé kí n lọ bá ìyá Erelu sọ̀rọ̀ ó ní ó máa fún wa ní ọ̀nà bí ọ̀rọ̀ Nàìjíríà yìí gangan ṣe jẹ́ ìyá Erelu dẹ̀kẹ̀rẹ́ òun nígbà tó sì ń jẹ Erelu àgbáyé òun ní àjẹdodo àgbáyé àwọn ò dúró sínú ìlú inú igbó ni wọ́n ń gbé ẹ̀jẹ̀ ènìyàn ni wọ́n sì mú níwájú ayérayé gẹ́gẹ́ bí màmá ṣe sọ ó ní ṣùgbọ́n nígbà tó yá ni Ọlọ́run dé lólóhùn Ọlọ́run lòun dẹ̀ kúrò kò sí ẹni tó lè sọ̀rọ̀ níbi tí Erelu ti ń sọ̀rọ̀ Erelu àgbáyé òun ló ṣiṣẹ́ fún Sunny tí Sunny fi ń jẹ́ èèyàn lẹ́nu Erelu àgbáyé òun ló ṣiṣẹ́ fún bọ̀bọ̀ tí ẹ̀yìn ẹ̀kọ́ yẹn Yínká Ayéfẹ́lẹ́ Yínká Ayéfẹ́lẹ́ Erelu àgbáyé òun wà lára àwọn tó ṣiṣẹ́ fún Oyèdépò tí Oyèdépò fi ń jẹ́ èèyàn lónìí nígbà tó dẹ̀ máa renounce ẹ̀ ó fi yé Oyèdépò pé kó fi dodo nǹkan yẹn sílẹ̀ if not lẹ́yìn tó bá fi ṣe kó lọ declare ní public wípé báyìí ni ìrìn àjò òun ṣe jẹ́ ṣùgbọ́n wọ́n lérò pé màmá yẹn ti yí lórí ṣẹ́gẹ́tì mi wọ́n lérò pé àwọn nǹkan tó ń sọ pé bóyá ìyá yẹn ọmọ tó ń sọ ìyá dẹ̀ ló fún wọn ní agbára the same thing náà ni Yínká Ayéfẹ́lẹ́ sọ now ohun tó wà ní síkírìtì èrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn èrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ kí n gbọ́ àfi tí a bá wo èrè yẹn a sì wo gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátá látijọ́ tí ẹ ti ń jà ẹ ò lọ wó èrè mẹ́ta yẹn ọjọ́ tí a bá wó èrè mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa rí pé ilẹ̀ Lagos State yìí wàláì Lagos State ẹ rí. so èrè mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà fi di ojú gbogbo ẹni tí wọ́n Lagos State. òun ni dára tó wà ní Lagos State. Allahu Akbar. until dàtí ẹ bá wó èrè mẹ́tẹ̀ẹ̀ta. ní Lagos State yóò tó gba ìtúsílẹ̀ nínú ìdè. ní Lagos State máa tó gba ìtúsílẹ̀ nínú ìdè nítorí pé ohun tí wọ́n fi mọ èrè Lagos State ọwọ́ Tinubu wà ń bẹ̀ onínúbì náà láì ẹ pàtẹ́wọ́ fàánù bí Muhammad sallallahu alaihi wasallam. Allahu Akbar. ohun tí wọ́n fi mọ èrè mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní tó gèjì tẹ́rí yẹn ọwọ́ Tinubu wà níbẹ̀ ẹ lọ wò dáadáa. so agbára ayé ló fi mọ́ agbára ayé ni wọ́n fi mọ́ Aso Rock ìyá Erelu àgbáyé sọ bẹ́ẹ̀ agbára ayé ni wọ́n fi mọ́ Aso Rock agbára ayé òun ni wọ́n fi mọ́ èrè mẹ́tẹ̀ẹ̀ta. tí kò bá wá jẹ́ bẹ́ẹ̀ báwo ni wọ́n lè yan kó ń ṣe ní ọgbẹ́ pé ọdọọdún lẹ́yìn sọ pé táìmù tẹ́ bá fẹ́ selection oúnjẹ tẹ́ fún alánà tẹ́ fún oúnjẹ ta tẹ́ fún oúnjẹ àkójọ bí wọ́n fẹ́ selection lẹ́wà fún wa àwa náà sì gbà. ojú wa ti là ojú wa bàyí la ní èsì ojú wa ti là báyìí o. láti ìjọ tí wọ́n ti wá ń jara yọ̀tì bàbá wọn ò fọ́ èrè yẹn rí. wọn ò fọ́ rí o àwọn èèyàn ronú débẹ̀ gan. nǹkan báwo lè máa ronú débẹ̀ àní agbára ayé ni wọ́n fi ṣe wàlímù ni una àlìkùsì sàfàrà ó ní agbára ayé ni wọ́n fi ṣe. ọ̀nà sáà wà ní kásí báwo la sì wá ní ṣọ̀kan lórí eléyìí. a ní láti sọ̀rọ̀ ṣebí ohun tó lóun ṣe díẹ̀ wá jáde nìyẹn láti tú àṣírí àwọn òkùnkùn. báwo la sì wá ní ṣọ̀kan lórí alúdú lórí gbogbo ní ti ṣẹlẹ̀. agbára ayé ni wọ́n fi ṣe eré náà. sẹ́rù nǹkan báyìí gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ká má ṣọ̀kan táwọn bá ṣọ̀kan ìyá yóò máa jẹ wá lọ ni àbí ká lọ ṣọ̀kan. ṣe kí èkó tẹ́rí yẹn kó tó lè sọ agbára ẹ̀ nù a máa fọ́ èrè yẹn. lẹ́yìn gbogbo ẹ̀yin owó ẹ̀yin Lagosians gbogbo Lagosians òun lẹ ti ń gbọ́ yẹn o. ọ̀pọ̀ tí ẹ̀rọ ti ní Tinubu ti sọ̀rọ̀ pé Tinubu Èkó ìsara. Èkó ò sí ara no ó mọ ohun tó ṣe náà ó mọ ohun tó ṣe sí Èkó Tinubu mọ ohun tó ṣe sí Èkó I am telling you baba ó dẹ̀ dá lójú dáadáa wàláì láti ìjọ tí wọ́n ti ń jà ọ̀pọ̀lọpọ̀ status ni wọ́n ti fọ́ dànù wọn ò fọ́ èrè yẹn. bẹ́ẹ̀ni. Tinubu mọ ohun tó ṣe sí Èkó tí Èkó bá máa sọ agbára ẹ̀ nù ọ gbọ́dọ̀ fọ́ èrè mẹ́ta tó wà ní tógètì yẹn.
ọ̀dọ̀ wa gbogbo wa báyìí. ó dọwọ́ Ọlọ́run. ọ̀dọ̀ wa Ọlọ́run ọ̀dọ̀ wa gbogbo wa. kọ́lọ́run lò wọ́ bọ́lọ́run ṣe ń lo àwa láti látara náà sọ̀rọ̀ yìí táwọn ń bọ́ síta ní gbogbo ìgbà tí ọ̀rẹ́ wa ìwọ náà máa wà nínú àwọn inú ẹgbẹ́ nàláì kò lè ṣeé ṣe. ọ̀rọ̀ ẹnu kálí mọ́tò tó jìbà. kálí mọ́tò tó jìbà. sọ̀dàkọ̀tún sàárà ni oore ni fẹ́dà ó ní nǹkan kan tó lè ọ̀fà wa. kí ló fẹ́ ọ̀fà wa? àbí ṣé owó la wá gbà mí báyìí. o ní yí kankan lára. bàbá ṣé owó la wá tọrọ. abẹ́rẹ́ ẹ tọrọ owó láti jọ tẹ̀tí ń ṣiṣẹ́. èmi ò ṣe mo tọrọ lọ́wọ́ yẹn kankan. ẹ bèrè ìyàn kókó la dátà fún mi. èmi ò bẹ sọ lẹ́yìn pé àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ wọ́n máa ń pè wá fúnra wọn. èèyàn rẹ̀ ń ṣe o àbèrè kókó lọ́wọ́ wọn. kì í sì ṣe pa àtọrọ. àwọn èèyàn rẹ̀ ń pè wá o. wọ́n dẹ̀ máa wò pé bàbá dátà lẹ̀ ń lò. wàláì. bàbá dátà lẹ̀ ń lò. Ọlọ́run sì ní ẹ bá ti yan jẹ́. Ọlọ́run ò ní bá ti ń jẹ́. ẹ bá mi gbàdúrà fáwọn èèyàn rẹ̀ yìí. gbogbo ẹ̀yin ènìyàn rẹ̀ tẹ́ ń fi owó dátà láì béèrè tẹ̀bí ránṣẹ́ sí mi ẹbí ránṣẹ́ sí baba confam pẹ̀lú ògùn Ọlọ́run ọlá yín ò ní tán láéláé gíga o là ń wò súpa ọlá yín ò ní ìwọ mi gíga là ń wò súpa ọlá yín ò ní ìwọ mi gíga là ń wò súpa ọlá yín ò ní ìwọ mi gíga là ń wò súpa ọlá yín ò ní ìwọ mi. Gbogbo ìgbà tí rálì Èkó bó bá máa já sí. àjọ ń bọ̀ ni. a máa fọ́ a máa. eré yẹn ní láti fọ́. bàbá Kóìkì ń dọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. bàbá Bánjí Akíntóyè ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. bàbá Sunday Dòwó wà lórí line lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni. wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. káàkiri àgbáyé. bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn pàtàkì. káàkiri àgbáyé. gbogbo èyí tẹ́ ń wò wá èèyàn pàtàkì. wàláì bó ṣe rí nìyẹn. ní dodo àdáyé even gan lórí YouTube wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. lórí YouTube wọ́n ṣe kiri. wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́. dodo ìgbà tí rálì Èkó bá máa ṣẹlẹ̀ ibi tí èrè yẹn wà ní kó ti lọ ṣe rálì. bẹ́ẹ̀ni. a gbọ́dọ̀ fọ. ibẹ̀ la ti máa péjọ lọ́jọ́ yẹn èmi gan àjọ ṣe rálì yẹn ni. a máa fọ tá a bá tí ì fọ agbára Èkó tẹ́ rí yẹn ẹ lọ gbàgbé ẹ a ò lè kò sí nǹkan tá a fẹ́ ṣe fọ́nrán Èkó yìí. bẹ́ẹ̀ni. Tinubu á sì máa pe ara ẹ̀ ní. ọ̀gá ọ̀gá ẹ máa ń pèrè ẹ̀ ní nǹkan torí Èkó. ní Ọlọ́run lórí ọ̀rọ̀ Èkó. torí Èkó ṣé kó nìkan nílẹ̀ Yorùbá ni. ẹ dáhùn ṣé kó nìkan nílẹ̀ Yorùbá ni. no kò tí dóhun tó tún sọ ni ohun tó sọ ní àná ni pé Èkó ò sí nínú ilẹ̀ Yorùbá. dandan lọ gbá mú. Tinubu ló sọ bẹ́ẹ̀ o. ó ti mọ nǹkan èèyàn ń ṣubú kiri ẹ rí pé nǹkan ti ṣe èèyàn ń ṣubú kiri ayé. ẹ̀gbọ́n àwọn ìlú tá àti ẹ̀mọ̀ tún níyẹn gbọ́ ni ó láwọn ń wò wá láti ìlú tí wọ́n ń pè ní Benghazi. ibi tí a ò mọ̀ Ọlọ́run jẹ́ káwọn ibi tá ò dé gan Ọlọ́run jẹ́ káwọn èèyàn máa wò wá. aládùúpẹ́ lórí lọ́gọ́ ajẹ́ pé lórí ọ̀rọ̀ Ọlọ́run tó pè wá àdúpẹ́ Ọlọ́run tó pè wá o ṣeun èrò ọ̀tá látòrí kọrin bákanbákan. ó jẹ́ káwọn àwọn lèmọ́mù bá wa dí ọ̀rọ̀ orí Ọlọ́run tó pè wá àdúpẹ́ Ọlọ́run tó pè wá ṣèwé èrò ọ̀tá èrò ìmọ̀ ọ̀tá lórí àwa ó ti fagilé. àwọn èèyàn ń wò wá láti India adúpẹ́ lọ́wọ́ yìí. èrò ọ̀tá nítorí àwa ó ti fagilé. àwọn èèyàn ń wò wá láti Amẹ́ríkà. káàkiri àti rántí pè mí lórí fóònù àlejò. àwọn èèyàn ń wò wá láti UK. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ń wò wá láti Americans. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ń wò wá láti Europe. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ń wò wá láti Asia. bẹ́ẹ̀ni. ní dodo àgbáyé ni wọ́n ti wò. ẹ jẹ́ kí n sọ fún yín. káàkiri ayé. ìdí táwa ṣe dúró ni wípé Ọlọ́run ló rán àwa sí yín. bó ṣe rí nìyẹn o. ẹ̀dẹ̀ bá ṣe wá ń tọ́ yín ẹ mọ̀ bàbá mo sọ fún yín ní ìjẹta àbí mo pè yín ìjẹta mo ní Odùmèje tí wọ́n ń sọ yìí pé òun ló fẹ́ ṣekú pa ọmọ kan tí wọ́n ń pè ní Adá Jesus. ẹ sọ bẹ́ẹ̀. ṣé pé mo sọ fún yín ní ìjẹta mo ní kò ní ọwọ́ gan níbẹ̀ sábàbí ló jẹ́ ṣùgbọ́n ọmọ yẹn máa kú. ní àná ṣe mo pè yín ní àná wípé ṣé ẹ gbọ́ pé ọmọ yẹn ti kú. ó ti kọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ò rán wa síbẹ̀. láti sọrú nǹkan yẹn. àbí tó bá ní ìjọ là ń sọ. ọ̀rọ̀ Yorùbá ní ìṣẹ̀lẹ̀ ọba wa. ọ̀rọ̀ Adá Jesus àti Odùmèje ọ̀rọ̀ kékeré ni. ọba wa. à ń sọ ọ̀rọ̀ tó tóbi jù. ọ̀rọ̀ gbogbo èèyàn gbogbo ìran Yorùbá. gbogbo ìran Yorùbá là ń sọ. ó kọjá ọ̀rọ̀ èèyàn kan. ṣùgbọ́n nígbà tí mo rí ìran yẹn mo pe àfà mo ní àfà kì mo ní ohun tí mo rí yìí Odùmèje gan ò lọ́wọ́ nínú ohun tí ó fẹ́ pa Adá Jesus. ẹ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sábàbí ló fẹ́ jẹ́. sábàbí ni.
ṣùgbọ́n ọmọ yẹn máa kú. ẹ sọ bẹ́ẹ̀. Odùméje kò ní ọwọ́, mo sọ fún yín níjẹta yẹn wípé Odùméje fúnra ẹ̀ gan kò lọ́wọ́ nínú nǹkan tó ń ṣe Ada Jesus, ṣùgbọ́n sábàbí ni. Ṣùgbọ́n Ọlọ́run ò ní káwa ṣiṣẹ́ lórí ibẹ̀ yẹn nítorí pé ohun tó kéré ni ní inú nǹkan táwa ń fà lọ́wọ́lọ́wọ́. ó kó kéré. àbí Odùméje Ada Jesus èèyàn méjì ni. èèyàn méjì làwọn yẹn. à ń sọ̀rọ̀ 60 million èèyàn. èèyàn 60 million. èèyàn 60 million tó wà nínú òde. tó wà nínú ìdè. inú ìdè la wà. inú òde la wà. inú ìdè tá ò dẹ̀ tí ì mọ bí báwo la ṣe fẹ́ yọ tó bẹ̀. ibi tá a ti ń bọ̀ àmà ibi tá a dé àmà ibi tá a ń lọ àmà àwọn àdúrà máa wòran. àwọn èèyàn ń wò wá láti US káàkiri. àwọn èèyàn ń wò wá láti Dubai. àleka ibo ilé ẹ wo ẹ ṣí ẹ dodo àgbáyé. ilé ti ń wà pọ̀ káàkiri ayé náà ti ń wò wá. káàkiri dodo àgbáyé. a kí gbogbo yín Ọlọ́run ní ẹ̀mí yín ò ní kúrú. àmín. tọ́rọ̀ Yorùbá nation bá délẹ̀ yóò sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. àmín. yóò wọlé àjọ kan ṣoṣo Ọlọ́run yóò wọlé kọ́ọ̀dínú náà la kú lè ṣe. Ọlọ́run bá lọ́ba alágbára lórí gbogbo nǹkan. àmín. gbogbo alágbára gbogbo àwọn Fáráò tán fi agbára wọn ní ìgbésí ayé wọn lára Ọlọ́run yóò dojú wọn bolẹ̀. àmín. bàbá. báwo la kó lọ gbàgbára lọ́wọ́ Fáráò ó gbélé ànábì Mùsá lọ́wọ́. bẹ́ẹ̀ni. ó gbàgbára lọ́wọ́ Nàmúrúsù ó gbélé ànábì Ibrahim lọ́wọ́ táwọn bẹ́ẹ̀ bàbá àgbàgbọ́. ó dẹ̀ máa gbàgbára lọ́wọ́ wọn. yóò gbélé wa lọ́wọ́. tó bá lè gbàgbára lọ́wọ́ Sani Abacha. bẹ́ẹ̀ni. ó máa gbàgbára lọ́wọ́ Tinubu. pẹ̀lú ògo Ọlọ́run. wàláì tàláì sọmọbìlà. pẹ̀lú ògo Ọlọ́run. bí Tinubu tiẹ̀ ti pé rẹ̀ lọ́lọ́run ọ̀rẹ́ jìnnà. kéèyàn fi rẹ̀ wẹ́ lọ́hùn. àbí kí ni mo. wọ́n ti pé rẹ̀ lọ́lọ́run. àfàṣẹ mọ̀ pé ẹ pè mí ní ìjẹta yẹn náà tayọ ń sọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ni. ẹ sọ wípé ọ̀nà kan tí Tinubu lè fi da yìí mo tún fẹ́ kẹ́ tún sọ níwájú àwọn èèyàn wa. bó ṣe rí nìyẹn bàbá tó bá. ẹ ní ọ̀nà kan tí orúkọ Tinubu ò fi ní parẹ́. o ní kó support Yorùbá nation. ẹ bá wa sọ fún gbogbo àgbáyé. gbogbo ayé ń gbọ́ ẹ gbogbo àgbáyé kí ń gbọ́ wa tó bá lóun fẹ́ ṣe president yẹn. yóò tẹ́. ó máa tẹ́ títí ayérayé ni tí tó máa fi wọlé. ní lọ máa tẹ́. tó bá tún wọlé tán. yóò tún máa tẹ́ lọ. ó tún máa tẹ́. ó máa tún tẹ́ níwájú Ọlọ́run. ẹ sọ fún gbogbo àwọn èèyàn wa ohun tí Olúwa sọ fún yín ní ìjẹta tẹ́ sọ fún mi. ọ̀nà kan ṣoṣo tí Tinubu tí ó fi níyì látàyé dé ọ̀run òní kó tètè support ọ̀rọ̀ Yorùbá nation kó gbé ọ̀rọ̀ ambition self-interest ìmọ̀ tara ẹni nìkan kó gbé sẹ́gbẹ̀ kan kó wá support ọ̀rọ̀ ìgbésí ayé mẹ̀kúnnù tó bá mọ̀ lè ṣe tó lè pa ìtìjú mọ́ra bẹ́ẹ̀ni tó lè ṣe yóò mọ̀ níyì o yóò sì níyì lọ́jọ́ ọkùnrin rẹ̀ ni. afa kì í ṣe ń sọ̀rọ̀ ìtìjú tó bá ní kó pọ̀ ọ̀rọ̀ ìtìjú mọ́ra kò mú ohun tó ń ṣe nìyẹn. ṣe àbí ohun táwa ń sọ yìí ṣé àwa fi ẹ̀ kú ni. dáadáa ní tèmi. tẹ̀tẹ̀ bá ní kó pọ̀ ọ̀rọ̀ ìtìjú mọ́ra kò mú ohun tó ń ṣe nìyẹn. ṣé ohun táwa ń ṣe ṣáwa fi ẹ̀ kú ni. jẹ́ kí ni ta ni jọ máa kú akọ́ máa kú yẹn yẹn. wọ́n lọ dà bí èyí kúkọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀. bí wọ́n bá dé ìbọn délé ní àfa. kì í ṣerú Tinubu kì í ṣerú ẹ̀ ikú Ọlọ́run nìkan ló lè pa wa yìí. omi nìbọn wọn. ikú Ọlọ́run. wọ́n tún wá lọ ra àwọn irinṣẹ́ bọ́ǹbù. ká múra sí. wọ́n ti gbàgbé wípé àwa tẹ́ rí yìí wọ́n ti fẹ́ wó ilé àdẹ̀ ní pé ilé tí ẹ gbé kínní ìwà wo yìí kí tírélà yóò ní ṣiṣẹ́ kan tó máa fi kó mi tírélà yẹn dẹ̀ wáyín ó wáyín pọ̀. wọ́n ti gbàgbé bẹ́ẹ̀. báwa náà ṣe máa wáyé pọ̀ nìyẹn. wọ́n dọ̀dọ̀ á ti gbàgbé àwọn tí wọ́n lọ ra irinṣẹ́ bọ́ǹbù tó ń ra dodo ẹ̀ àwọn máa sọ fún tírẹ́ẹ̀nì tí wọ́n àbí kí wọ́n ti porúkọ amọ̀ táǹkì wọn ó máa wá yín pọ̀ ní kò ní ṣiṣẹ́. bàbá confirm. ní orúkọ Olúwa ni o. pẹ̀lú ògbọ́n èèyàn kan bá send mi voice note kan sí mi ní àná wọ́n ní ẹni yẹn ń sọ pé àwọn Fúlàní ó ní wọ́n ti lọ ra àwọn chemical bomb tí wọ́n fẹ́ fi destroy gbogbo ilẹ̀ Yorùbá pé wọ́n ti lọ ra pamọ́ sí Nàìjíríà. ó wà nílẹ̀. wọ́n ló wà nílẹ̀ ẹni wa ní ká tètè máa sọ mo ní wọ́n á rò pé ewu làbúrò tètè máa sọ ebe ẹnu ká sọ fún àwọn tó wà lábúrò pé gbogbo àwọn olówó àwọn Tinubu àǹkó tó bá ti dọ̀hún ká máa bá wa lé wọn padà kẹ́míkà bọ̀m̀bù yẹn tó bá ti ń jù pẹ̀lú ògbólọ àwa ti ń dira lẹ̀ gbogbo ọmọ wa ti ń dira fún ọ àwọn ní ọkọ̀ọ̀kọ̀ kú àwọn ní ìdánù káwọn kò ní ìní ká máa pariwo kí àwọn Fúlàní ọmọ ju kẹ́míkà bọ̀m̀bù ká máa jù ṣe bẹ́ẹ̀ Tinubu náà mẹ́lẹ̀ Yorùbá torí wọn ò bá ní burú ọ̀run yá bá máa ṣe tẹ̀lé kan àbá tó ní yóò mú ọmọ rẹ̀ yóò jẹ tí a ní pásítọ̀ tó ní yóò mú ọmọ rẹ̀ yóò jẹ báìbù ni. so therefore àwa tá a dúró yìí àwa ò bẹ̀rù ikú. ikú àwa mú kú lọ́rẹ́ ni bàbá èmi mú ikú lọ́rẹ́ ni. tí Adébóyè bá bẹ̀rù ikú torí ẹni kò ṣe lè sọ̀rọ̀ ó bẹ̀rù ikú Kúmúyì bẹ̀rù ikú. ó bẹ̀rù ikú. Oyèdépò bẹ̀rù ikú. ó bẹ̀rù ikú. Pastor Chris bẹ̀rù ikú.
torí ẹ̀ lẹ ṣe pé wọ́n ń gbèsè yín ìjọba wọ́n wá ń sọ̀rọ̀. kì í sábà pásọ̀ sí ẹnìkan àtàwọn àfáà gbogbo àfáà ńláńlá ilẹ̀ Yorùbá. báwa bá bẹ̀rù kú àwọn òṣèlú. gbogbo àfáà ńláńlá ilẹ̀ Yorùbá. àwa ò bẹ̀rù nǹkan kan. àwọn alájẹbánu. lẹ́yìn iṣu kẹ́dìyẹ ṣe kí ni. ó fò ní àwọn ò bẹ̀rù kú. alọ́ máa kéde alọ́ máa sọ dojú ẹ̀ tá a bá ti débi tá à ń lọ kò sí kú kankan tó máa pa wá náà. kò sí kú kankan. ṣé pé àbí bàbá nígbà tí Mandela jà sókú sójú. náà bó ti kú ni. ó ní Mandela ó lọ fara jìyà nítorí òmìnira. Congratulations for your. no baba. àwọn èèyàn rẹ nìyẹn. kó lórí burúkú kan wà kó dẹ̀ fi ìyà jẹ 60 million people. tó péré ẹ̀ Tinubu ni ọ̀tá tó wà lórílẹ̀‐èdè wa yìí kìíní nìyẹn ọ̀tá tó wà ní ilẹ̀ Yorùbá Tinubu ni ọ̀tá rẹ̀. 60 million people. tó lè èèyàn kan ṣoṣo. èèyàn kan tó wá ń dẹ̀ wá láàmú. èèyàn kan ṣoṣo. torí self-interest ti jẹ́ èèyàn kan ṣoṣo. ọwọ́ dà wá láàmú. èèyàn kan ṣoṣo. èèyàn 60 million people. Ọlọ́run máa fi omi tó ní tó bá gbé Ọlọ́run ló gẹ́ ìwọ Tinubu Ọlọ́run máa fi omi tí o ní tọ́lọ́run fún ẹ sí ara ẹ á fi ẹ̀jẹ̀ ẹ á dẹ̀ mama baba aláìtàláì á fi máa dógun ti ìwọ Tinubu ó máa kú ní òòlè wórí oyè yẹn. pẹ̀lú ògo àwa là ń sọ àwa rẹ̀ di pé kẹ́ débi ìbàkẹ́lẹ́ wa dé wa yóò ṣe tó fẹ́ dé. kọ́tí ẹ̀ máa bọ̀ wọ́n ta fẹ́fẹ́ ni. adé tí ẹ̀ di ẹ̀ máa bọ̀ ẹ̀ wá ẹ̀ tí ẹ̀ wá ẹ̀ tíráì rẹ̀ gan. ọ̀pọ̀lọpọ̀ àmì ni wọ́n ti padà nù sí ojú ogun. sójú ogun náà ọmọ kékèké ọmọ tá a mọ nǹkan kan. wọ́n ń pè mí. àwọn ọ̀dọ́ àwọn ògo wà ń sáfàrà tí wọ́n ń pè mí bàbá. àwọn ògo Nàìjíríà. pé nígbà tá a sọ̀rọ̀ ní ìjàrún ẹ̀ sì sọ fún mi. àwọn kan ń pè àwọn mi ń pè wá tí wọ́n ní ká máa gbàdúrà fáwọn. ẹ wá kó àwọn ọmọ Yorùbá wa nìkan àwọn Yíbò ẹ kó wọn lọ sí Sanfara. ẹ wá fi ọmọ yín sí àwọn bọ́dà láti máa rówó láti máa rí àwọn nǹkan ogun tá máa rí kó wọlé. international airport wèrè tó wà ní báyìí. ìkíní ni pé wọ́n ní Muritala tẹ̀ rí wọ́n gbọ́dọ̀ change ẹ̀. a change ẹ o. Muritala kí ni ẹ bèrè bàbá ẹ jọ ẹ dẹ̀ jẹ́ ká la ojú àwọn èèyàn yìí níbo ni wọ́n ti fi ìkọ̀kan ta orúkọ àwọn ọmọ Yorùbá nílẹ̀ Haúsá. ojú rere a. sọ́nà yẹn ò jìnnà sí ọ̀nà yẹn ò jì. àìsàfíìsì ni òun ló kó wa sínú ogun títí di èyí. àìsàfíìsì ni. Muritala Muhammed kí ló fẹ́ ṣe ní ilẹ̀ Yorùbá. àìsàfíìsì ni ṣé ẹ mọ̀ pé àti Haúsá àti Ìgbò a máa lọ ṣẹrú sí àwọn Haúsá ní tọ́ba di ìjọba táwọn bá ṣẹrú sí wọn wọn ní ìjọba ṣe ó jẹ́ ká máa gbádùn pé bí Tinubu ṣe wàláì kò lè rí kankan ṣe yóò máa ṣẹrú sí àwọn Haúsá ni yóò wà máa tà wá àwa máa wá ojú lórí wọn because listen out of land tó wà ní gbogbo Nàìjíríà wọ́n pín 79% of land làwọn lọ́lùgáàd náà pín fún àwọn northern 21% tó kù wọ́n pín fún àwa Yorùbá àti Ìgbò lórí 21% yẹn làwọn Yíbò àwọn Haúsá tó wá ń dà wá Yorùbá àti Ìgbò láàmúlé lórí. àmọ́ tó pé ọ̀nà yẹn pọ̀ gàgà dá lọ́dọ̀ wọn lọ́hùn. 79% of land out of 100% wọ́n wá bu 79% of land ó ní pé ẹjẹ́ lọ wo map ẹ lọ gọ́gùn rẹ̀ náà 79% of land ni wọ́n pín fún àwọn northern side àwọn ni wọ́n ní. ọmọ àlè náà ni túmọ̀ pé ọmọ kọ́kọ́ ló bí. kí ni wọ́n wò kí ni àwọn aṣáájú ilẹ̀ Yorùbá ń wò tí wọ́n fi bú aṣáájú ilẹ̀ Yorùbá. nígbà tí àwọn tí Ọlọ́run pè tó jẹ́ pé Ọlọ́run pè wọ́n pé èèyàn Ọlọ́run lù yìí tí wọn ò lè sọ̀rọ̀ kí ni Tinubu fẹ́ sọ èèyàn òkùnkùn ní Tinubu but àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run pè wọ́n tí wọn ò lè sọ̀rọ̀. tó yẹ ká máa fún ọ nímọ̀ràn tí wọ́n sì lè gbọ́ ṣùgbọ́n alátẹnujẹ ni wọ́n. olórí burúkú tó pèrè ní Adébóyè tó lọ sí Enugu ṣó lọ preach fún gómìnà Enugu ni pé kó da Jésù sáyé ẹ̀ àbólọ́gbowó mẹ́. ọlọ́gbowó ni o. ṣó lọ preach ni àwọn tí wọ́n ń preach fún làwọn tí wọ́n ò mọ̀ nǹkan kan àwọn tí wọ́n mọ̀ nǹkan bí àwọn tó wà lókè yẹn wọ́n ò preach fún wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ wo Muritala Muhammed yìí àwọn mọ́là ló wà bẹ́ẹ̀ 90% mọ́là ló wà bẹ́ẹ̀ ẹ lọ wo bí tí a ti ń ṣe international passport. àwọn mọ́là ló wà bẹ́ẹ̀ 90% ló wà bẹ́ẹ̀. ṣùgbọ́n láì jálámàlà yà mọ́tò. tí n bá ronú lórí ọ̀rọ̀ Nàìjíríà bàbá màá sì máa dá sunkún nù yàrá. mo máa ń sunkún. pé báwo ni ìgbésí ayé wa ṣe rí báyìí. èmi náà ń sunkún. báwo lọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ṣe fẹ́ rí. báwo la yìí fẹ́ ṣe. gbogbo all the parastatals. a ò ní gbà o. ní Nàìjíríà bóyá kúrò máa já sí tá a máa fi padà dá ilẹ̀ fún àwọn ọmọ wa arẹ́dì láti kúkú náà. pẹ̀lú wàhálà tá à ń fèsì. a ò ní gbà o. sáà ti wà nínú ogun á ti wà nínú àwọn kan wá sọ pé ká má dogun lẹ̀ ká má. ṣé kì í sọ pé àsínú ogun gan wáyé. ìgbà ológun ò ní bẹ̀rẹ̀. oúnjẹ àárọ̀ ọ̀bá tọ̀sán ọ̀bá ọ̀bá talẹ́. o fẹ́ dán ohun tó Olúwa sọ ni nígbà tẹ́mi kọ́kọ́ máa wọ inú ọ̀rọ̀ Yorùbá nation yìí ohun tó Olúwa fi wọ̀n mi ni wípé ìlú yìí máa pín Nàìjíríà
ìkíní nìyẹn. Ìkejì Olúwa ló sọ, ìkejì ó ní Yorùbá máa jáde lára wọn. á jáde o. Ìkẹta ó ní wọn ò ní fi wá sílẹ̀ pẹ̀lú àlàáfíà o. bó ṣe rí nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹrin ni a máa jagun ni, ṣùgbọ́n wọn ò fẹ́ dọ́rọ̀ ogun. Tá a bá ti fẹ́ dọ́rọ̀ ogun, báwo la fẹ́ ṣe é? Kò dé sí ìránṣẹ́ Ọlọ́run tí ó péré ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run nínú Kùránì nínú Kùránì àti nínú Bíbélì tí wọn ò jagun. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jagun. bẹ́ẹ̀ni. Kí ló lórí burúkú Adébóyè ló wò ní jagun fún? ṣé nítorí freedom lànàbì Muhammad ṣe jagun. Nítorí freedom ni. ó fẹ́ freedom fún àwọn tí ó ń bẹ lábẹ́ rẹ̀. kí ni olórí burúkú Oyèdépò ló wò ní jagun? Kí ni olórí burúkú Kúmúyìmá ló wò ní jagun? Àfa bìrínàlì kàṣáhádìrú àwọn tí à ń wò wọ́n tí wọ́n wà ní ẹ̀yìn wọn ń jagun. Tí ìgbà tí wọ́n dẹ̀ jagun làwa ní òmìnira. bẹ́ẹ̀ni. Táwọn ò bá jagun báwo làwọn tó wà nílẹ̀ ṣe fẹ́ lómìnira bá ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ẹ̀sìn tá a là ń ṣe lẹ́nìí àwọn kan náà jagun ẹ̀sìn yìí. ẹ̀sìn tó di ẹ̀sìn tá a wá ń gbé lérí táwọn lè ṣe tó wà nínú rẹ̀ lẹ́nìí àwọn ànábì Ọlọ́run tí wọ́n mú ẹ̀sìn wá àwọn ni wọ́n jagun rẹ̀. lánàá ta ni jẹ́ bẹ́ẹ̀ ó lọ kírun ní gbangba. ó pè é ní mùsùlùmí ní gbangba. Aló ní kírun. wọ́n fẹ́ lu tiẹ̀ ta wọ́n lu yẹn de pé wọ́n lu Bilali wọ́n lu wọn bẹ́ẹ̀ pa Bilali tiẹ̀ tó kọ́kọ́ pè nù wọ́n lu wọn bẹ́ẹ̀ pa torí ẹ̀rú. Aló ní kírun. lẹ́nìí nígbà náà àwọn tó lọ ń gbé ìdílé tó jẹ́ àwọn ẹni Ọlọ́run á ń fi ẹ̀mí ara wọn lélẹ̀ pé iṣẹ́ Ọlọ́run ni mò ń jẹ́ gbogbo bí ó bá já sí. Má dúró síbẹ̀ máa ṣí àrẹ. gbogbo ibi tó bá já sí ni kó já sí. Má dúró ẹni kan máa ṣí àfa. ẹ máa ṣí àrẹ ẹ máa ṣí àrẹ. Tètè bá ṣí ẹ̀ tó bá lọ́dọ̀ àwọn tó jẹ kó dé. abẹ́kọ̀ sakulẹ̀ ó káàkiri. Òun ni wisdom yìí ló máa káàkiri lójú àgbáyé. abẹ́kọ̀ dọ̀dọ̀ Tinubu ó káàkiri àgbáńlá ayé. Àní àwọn kan tún sọ fún mi wípé kí ló dé tí a ṣe máa fi ipá máa fa àwọn èèyàn Ọlọ́run pé kí wọ́n máa ṣe ọ̀rọ̀ àjìjàgbara. Bàbá ta ni ó tọ́ láti jẹ́ àjìjàgbara? dẹ̀dẹ̀rẹ̀ lẹ́nu tó sọ bẹ́ẹ̀. Ànábì Muhammad kò jẹ́ àjìjàgbara ni. àní dẹ̀dẹ̀rẹ̀ lọ sọ Ṣé Jésù kò jẹ́ àjìjàgbara? Ó dàbí pé olórí burúkú làwọn tí wọ́n wà lẹ́yìn àwọn tí wọ́n ń sin àwọn wọn ò dẹ̀ sin Ọlọ́run mọ́. èèyàn là ń sìn. bìrínàlì húrì. èèyàn ni wọ́n ń sìn. ó ní ènìyàn ni ẹ̀ ń sìn. ẹ ò sin Ọlọ́run mọ́. Tí wọ́n bá ń sin Ọlọ́run ni àwọn ló máa sọ fún ìránṣẹ́ Ọlọ́run wọn wípé ó yá go bọ́ta kó lọ ṣe kí ni kó lọ jà. kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí yóò jí sí Ọlọ́run yẹn ẹni tẹ́ ń tẹ̀lé èyí tí bá ń wí tó bá ti ń takun tí ń bẹ nínú Báíbù àbí Kùránì tó bá ti ń takun tí ń bẹ nínú Kùránì. àbí ohun tí Ifá tẹ́rí yẹn náà bàbá Ifá tẹ́rí yẹn. Ọ̀rúnmìlà wá same thing náà ló ń sọ. bàbá bó ṣe ní kò sọ nǹkan tó yàtọ̀. Ọ̀rúnmìlà sọ̀rọ̀ pé káfara nìyẹn o. kò sọ nǹkan tó yàtọ̀. ọ̀rọ̀ àlàáfíà l'Ọ̀rúnmìlà sọ o. ibi mẹ́tẹ̀ẹ̀ta ló lórí burúkú wà. bẹ́ẹ̀ni. ibi mẹ́tẹ̀ẹ̀ta jẹ̀ làwọn olórí rere wà. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. a ò lè sọ pé wọ́n jó nífá kẹ́ wọ́n máa pè wọ́n lẹ́lẹ́ṣẹ̀. àìmọye mùsùlùmí tó yẹ lẹ́ṣẹ̀ àìmọye kìrìsìtẹ́nì tẹ́ pé wọ́n wọ́n ìjọba Ọlọ́run. ìdàlú wà á lè wà lè yín ní sàá. tọ́jà ní ebú. so gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ayé gbogbo atótónu wa látàárọ̀ táwọn sọ látàárọ̀ òun náà ni ó dá lórí ọ̀rọ̀ Yorùbá Nation. báwo la ṣe fẹ́ bọ́ lóko ẹrú. àwọn tó dẹ̀ ní láti jà ìjà yìí ọ gbọ́dọ̀ bọ́ síbẹ̀ tó pé tírú Oyèdépò bá débẹ̀ bàbá mi ẹ máa dọ́ o ẹ jọ ẹ̀yin èèyàn yìí ẹ máa gbọ́ wa dáadáa gbogbo ẹ̀yin tó ń wò wá ẹ máa wo irú ikú tí àwọn tí wọ́n lọ kú ní Lẹ́kì yẹn kú. bàbá ẹ ní sùúrù kẹfà mi fi ọgbọ́n Ọlọ́run kẹfà mi fi gbé gbogbo ẹ̀yin tó ń wò ẹ wo irú ikú tó kú náà tí Adébóyè bá wà ń bẹ̀ níjọ́ yẹn Oyèdépò bá dúró síbẹ̀ níjọ́ yẹn tí Kúmúyì bá dúró síbẹ̀ níjọ́ yẹn tí Olúkọ̀yà bá wà ń bẹ̀ níjọ́ yẹn gangan bàbá ṣé signal ní padà sí ọ̀dọ̀ Tinubu àti Sanwó-Olú tó ní kọ́ lọ pa àwọn èèyàn pé àwọn arábí yìí wà ń bẹ o. kì í sàwọn tẹ̀ ń dákọ yẹn nìkan o àtàwọn aṣáájú nínú ẹ̀sìn Islam náà. àti Ìsìlámù. àtàwọn aṣáájú bàbá wa àgbà bàbá ní Alágége. ẹgbẹ́ mi ò mọ orúkọ wọn dáadáa. bàbá wa Alágége. tí wọ́n wà ní. bẹ́ẹ̀ ní Agége àwọn olórí burúkú. tírú wọn bá sọ̀rọ̀. wọ́n kéré bàbá. tírú wọn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wé sí. mo fi ayé àti ọ̀run búra ẹ̀ bàbá mo fi ìgbésí ayé tí mo máa tún padà wá búra ẹ̀ wọ́n kéré láti pa àwa. kọjá ìyẹn yìí ta. wọ́n kéré ọmọ kan bú wọn wọ́n wá ní kí wọ́n lọ bẹ̀ wọ́n ṣerú èmi máa lọ bẹ̀ Mọ́ríkàs. tó bá jẹ́ pé lórí ntẹ̀yàn búyàn sí tó bá jẹ́ pé lórí òtítọ́ lórí òdodo tá a wà yìí tí ń dúró tí ń bó tí ń ṣàbòsí rẹ tí ń sọ̀rọ̀ rẹ lórí àbòsí kò ní dá mọ́. Ọlọ́run ò ní mi kí ni mo fẹ́ lọ ṣe ń bẹ̀
bí wọ́n bá ní kùránì tí wọ́n ń sà tó bá pọ́ Ọlọ́run ló ń sà sí mo mọ̀ pé kò ní jẹ́ tó bá padà Jésù ni Ọlọ́run máa dìde lórí ọ̀rọ̀ wa á bá wọn jà. iná láàyè sílímù náà ṣàṣeyàn wà lákìnà náà ṣàǹfùsà àwọn yẹn sílímù náà Ọlọ́run kì í ṣàbòsí àwa èèyàn lálábòsí láàrin ara wa. kírú àwọn èèyàn yìí wá wà ní ibẹ̀ yẹn ní ọjọ́ yẹn wàláì signal máa padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé wá. táwọn àwọn ẹni ńlá àwọn aṣáájú ẹ̀sìn káàkiri ayé kí wọ́n dìde. ẹ̀wẹ̀ bàbá Adébóyè wà níbẹ̀ o ṣé wọn ò ní yìnbọn pa àwọn ọmọ yẹn wọ́n tẹ̀ pa àwọn ọmọ yẹn dànù wọ́n tún kó ọ̀pọ̀lọpọ̀ òkú lọ tí wọn ò rí lẹ́nìí láti lè tọ́jú pé kí wọ́n má ti kọ́ sọ fún àwọn òpa èèyàn. Tinubu yẹn lẹ fẹ́ wá dìbò fún Tinubu yẹn lẹ́ni ní kó tún jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà. láwọn tí wọ́n ń pa wá lórí ẹ̀tọ́ wa. tí àwa mọ̀ wípé kò sí nǹkan kan táwa mọ̀ pé kò sí nǹkan kan tó yẹ pé wọ́n lè ṣe. láwọn tí wọ́n ń pa wá lórí ẹ̀tọ́ wa. ọ̀nà mẹ́ta lálẹ́ yìí gbà béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn aṣáájú. mọ̀nráhà ní nǹkan mùnkáràn fáliyúgẹ́ yírù bìyàrí nínú ọ̀nà àkọ́kọ́ tá a lè fi gba ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn aṣáájú. ó ní ká lọ kí ni káwa náà darapọ̀ ká ṣòṣèlú ká sì máa sọ fún wọn pé nínú ọ́fíìsì pé intense lọ́fíìsì o tẹ́lẹ̀ ànẹ́sẹ̀ mọ́ báyìí láti máa ṣe nẹ́sẹ̀. fáyín lámìá sàtí alábìrin tágbára wọ̀ bá wa ká tó jẹ́ pé abẹ́ ṣòṣèlú wọ́n fi nǹkan dẹ́rù bá wa wọ́n lé wa sẹ́yìn wọn àdìbò fún wa. fábí lizari alábìrin ẹ protest ẹ fẹnu ẹ máa sọ irú tá à ń sọ yìí. bẹ́ẹ̀ni. pé intense ìyá àfẹ́ ọlọ́run ọ̀fẹ́ kódà báyìí alábìrin fábí lizari ẹ fẹnu kọ́ àdéhìsì tó sọ yìí ni ọ̀rọ̀ ànábì tó sọ yìí ni ẹ lọ wo káàkiri náà tí a. òṣèwòye lè jẹ́ náà nínú àwọn tó ń tẹ̀lé wa ẹni bí wà láàrin wa àwa ò kíyà ṣùgbọ́n nígbà tá a bá ti rí oníbínú 100% ẹ̀dá láyé tó bá ti fẹ́ràn wa àyíbọ̀lẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni àwa ti fi 20% yòókù. kọ́ máa yé kiri. kọ́ lọ bínú kó sọ́sà àtòkùn àti gbogbo ẹ̀yẹ́ olùfẹ́ wa ẹ kú ètò a kú àtàárọ̀. ẹ má bínú sí wa ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ni. wàláì. a ti sọ̀rọ̀ táwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ̀tọ́ wọn ni wípé wọ́n ní ìdí tọ́lọ́run ṣe pè wá ni pé ká sọ̀rọ̀ nípa ìjàngbara àwọn ènìyàn tí Ọlọ́run kó sí wọn lábẹ́ èyí tó bá wá ní òun ò sọ ẹ padà lẹ́yìn ẹ̀ o olùṣọ́ àgùntàn la pè wọ́n àwọn ni olùṣọ́ àwọn tí wọ́n wà lábẹ́ wọn ní àgùntàn ṣùgbọ́n àgùntàn ti ń sọnù ibi tí ń pa àgùntàn kú. wàhálà ti ṣẹlẹ̀ sí àgùntàn òun làwa ń sọ tí ìránṣẹ́ Ọlọ́run àgùntàn oró ń jẹjẹ mọ́. wọn kò sóhun jẹ nǹkan ti dàrú ẹ wo irú àwẹ̀ tí wọ́n ń gbà yìí bàbá mi irú àwẹ̀ tí wọ́n ń gbà yìí ẹ wò nígbà tí wọ́n sì máa ń gba àwẹ̀ láyé ìgbà yẹn àwa tí jẹ́ kìrìsìtẹ́nì àwa náà máa ń jí ni láti lọ jẹ oúnjẹ sàrì. lẹ́nìí sẹ́ni tá a fẹ́ jẹ oúnjẹ sàrì gan lówó lọ́wọ́ láti ṣe sàrì. bó ṣe rí nìyẹn poverty everywhere. We are suffering in this country and we are smiling and jìyà á sì tó máa rẹ́rìn síyà. àwa ti rọ dodo àwọn ọmọ wa pé kò sí tó gbọ́dọ̀ join ní àmì mọ́. àwọn tó ń join àmì. tí kò bá ń ṣe pé ojú wọn ti fọ́ Tinubu ò ṣe lọ kọ́ ọmọ ẹ̀ kó lọ join àmì. bó ṣe rí nìyẹn. àbí gẹ́tì mi. bó ṣe rí nìyẹn bàbá. tí kò bá yẹ pé ayé ẹ̀yin tẹ́ lọ ń join ní ọlọ́pàá ayé yìí ti bàjẹ́ àwọn tó ń pera àbí bàbá ṣé mi ò fi bí ṣọ̀wọ̀n yìí ni gbogbo àwọn ọmọ wọn pátá UK Amẹ́ríkà ibẹ̀ ni wọ́n ti lọ kàwé. ẹ̀kọ́ skul fún wa ní Nàìjíríà yìí ọmọ yín kò lè skul bẹ́ẹ̀. skul wo lọ́kọ́ ṣé skul tí kò sí òrùlé ń bẹ̀ lọ́kọ́ ṣé skul wo lọ́kọ́ ń bẹ̀ tọ́mọ wọn fẹ́ kàwé bẹ̀. náà ni wọn lè ka building ordinary building yẹn gẹ́gẹ́ bí àwọn ilé àlàpàdé gbogbo bíi tèmi tán láwọn kọ kalẹ̀. òjò tún rọ bàbá nígbà tí mo máa ṣe tán ní Polytechnic of Ibadan àwa sì ń jókòó sílẹ̀ láti ka ìwé ní Polytechnic of Ibadan tẹ́rí yẹn iṣẹ́ ni oògùn iṣẹ́ àwa máa jókòó sílẹ̀ báyìí ni tí lecturer máa kọ̀wé sójú blackboard ó dẹ̀ sì tún wà títí di èní yìí sí níbẹ̀. ilé ìwòsàn náà nǹkan bẹ̀. ilé ìwòsàn tí Buhari ò lè gbàtọ́jú ní Nàìjíríà tọ́jú medical check-up medical check-up lásán nìyẹn. ẹ̀dẹ̀ ní ká tẹ̀síwájú. ẹ̀sìn ní ká tẹ̀síwájú. sẹ́nu gbèsè ayé lélẹ́yìn. kò ṣe tẹ̀síwájú o kò ṣe àfa kò ṣe ṣe kí ni. báwo la ṣe tẹ̀síwájú lọ. àfi ká pín. ṣé mi olówó flight lọ́wọ́
ṣé mo lówó tí fi ṣe pépà gan lọ́wọ́ ká tó wá sọ flight ọmọ kan bẹ́ẹ̀ lè ṣe yìí àti ń pàrọ̀ alẹ́ fẹ̀ àkótọ́ fẹ́ operate ẹnu ọmọ yẹn náà tó pọ́n strike ìgbà yẹn Buhari gba Amẹ́ríkà lọ lọ sí check up àwọn tá ọmọ yẹn agbé padà lé ni o táwọn náà bá lọ́wọ́ lọ́wọ́ ṣe bá gbé flight kọ́lọ́ máa yẹ kí wàhálà padà lọ ṣẹlẹ̀. àwọn test tí a ti undergo tá a ti ṣiṣẹ́ yìí látó tẹ̀sẹ̀ bẹ̀ sọ̀rọ̀ látó ní ká ṣẹ̀ṣẹ̀ máa ṣe báyìí ṣé gbèsè ayé nìyẹn ẹlẹ́ẹ̀kọ́ hospital ẹ̀yin ò lè gbàtọ́jú níbẹ̀ ẹ̀rí pé mọ́túárì nàkọ́ lẹ̀ mọ́túárì nàkọ́ fún wa mọ́túárì ni. mo ti rí ẹni tó gbé wá sọ́dọ̀ mi tó ní mọ́túárì ni wọ́n ti lọ fún ní àwọn oògùn tó lòdì sí ara ẹ̀. kì í sọ the worst part wa ni pé gbogbo hospital tẹ bá lọ tó bá jẹ́ hospital ìjọba tán láwọn kọ́ wọn à lóògùn kankan lọ hospital wọn à kọ́ fún wa ní o ìfẹ́ tá a lọ operation tó fẹ́ ṣe gbogbo ń tá a lọ kàtà wọn kọ́ fún wa ní o à lọ ràn fúnra wa ní o. àwọn tó wà ní Amẹ́ríkà ń dọ̀ wá àwọn tó wà ní UK ń dọ̀ wá wọ́n máa ń sọ fún mi wípé sẹ́ tó bá yẹ pé lórí ọ̀rọ̀ ìlera wàláì kò sí ọ̀rọ̀ níbẹ̀ o àwọn máa débẹ̀ lọ gba nǹkan tó nígbà wọn máa padà wá. wọ́n ń sọ fún mi náà wọ́n ń sọ bọ́n ṣe ń sọ fún mi náà nìyẹn gbogbo ń tá a máa lò pátá fún operation ọmọ yẹn wọ́n kọ́ fún wa ní is 450,000 wọ́n á ní ká gẹ̀ẹ́tì 100,000 extra. a máa fẹ́ gba ó jẹ́ 550,000. a máa fẹ́ gba kọ́ọ̀lù lọ́wọ́ àwọn èèyàn. ò kàn pè wọlé. kí wọ́n pè wọlé kí a gbọ́ ẹ̀rọnú wọn. ẹ lè pè wá. a máa fẹ́ gbà á ṣùgbọ́n kí ni agolùmbẹ́ ká tó ṣí òpó ká máa fi gbà kọ́ bó bá ti tó 340 tó bá àbí báwo ni sà kó bá tó 340 tẹ látọ̀dọ̀ àwọn èèyàn wa ìyàwó náà fẹ́ sọ̀rọ̀ bàbá. abẹ́kẹ́ ẹ dá sí abẹ́kẹ́ náà sọ opinion yín. nọ́mbà méjì lẹ máa pè nọ́mbà kìíní. ẹ jẹ́ àpín rẹ̀. ṣé ń gbọ́ mi nọ́mbà kìíní. tọ̀dọ̀ yín sà bàbá ẹ fún mi ní nọ́mbà yín. 0 80 36 33 13. So therefore nọ́mbà kìíní tẹ́ máa pè fún wa tó bá ti di a máa ṣí òpó yẹn nọ́mbà kìíní ni 081 gbogbo kí ṣe bá ti ń gbọ́ wa 081 37 86 8336 081 ẹpìn ẹ wọlé 081 37 86 8336 nọ́mbà kejì tẹ́ máa pè wọlé òun ní 080 36 33 33 13 nọ́mbà ìkejì tẹ́ máa pè lórí prógámù yìí òun ní 080 36 33 33 13 tí ó bá ti tó 340 àbí bẹ́ẹ̀ kọ́ ní Nigerian time a fẹ́ gbọ́ àyíbáwo ni bàbá àfàdà bàbá jẹ́ ká clear àwọn èèyàn mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run náà ní láti dá sínú nǹkan tó wà yìí wọ́n ti block ojú wọn. àwọn pé pásítọ̀ kọ́ má dá sọ́rọ̀ ọ̀rọ̀ ìlú o káàbọ̀ má dá sọ́rọ̀ ìlú o. àwọn yẹn náà tí wọ́n máa parọ́ fún wọn wípé Ọlọ́run ní ká respect àwọn olórí wa náà ṣérú tòótọ́ ló sọ o. àwọn olórí tí kì í bá ṣalábòsí nìyẹn. olórí jẹ́rú olórí yìí lọ́lọ́run ní ká respect. àwọn olórí tí kì í bá ṣalábòsí. bàbá àti ńlá. èèyàn lè fọ irú yín létí lẹ́ẹ̀mẹ́ta kí ẹ má sọ fún pé. ìgbà yìí náà mọ̀ pé mo train bọ́ máa gbá ní ẹ̀jẹ̀ gbogbo yìí ènìyàn ní Ọ̀yọ́. Oh my God èèyàn máa fọ́ àfọ́ Akeem létí lẹ́ẹ̀mẹ́ta àbí èèyàn máa lóun gbá mi létí mi ò kú ní fọwọ́ kan máa máa fọ́ mi. lọ́sẹ̀ rí ọtí etí láwà ní nǹkan ọ̀rọ̀ àkùmọ́ lórí máa lọ kú lé ni òye tí láwà ní nǹkan ọ̀rọ̀ àkùmọ́ lórí ọmọ káàrí láyé ọmọ ọ̀dọ́ rere ọ̀yà lọ kú lé tọ́ fọ́ mi létí èmi já lóbi Muhammad. Ànábì Muhammad gan salala. Ànábì gan ọgọ. Salala. àwọn tó lọ ń tò tí Ànábì Muhammad. kò gọ. tí
téèyàn bá lóun fẹ́ fi aburú kan. Jésù gan ò gọ̀. Jésù ẹ ọgọ́ jẹ́ ta kó yé wọn lọ́gọ̀. tó bẹ́ẹ̀ ó lè máa pé kí là ń sọ yìí ẹ jẹ́ kó yé wọn ibi táwọn Ànábì Muhammadu ti gọ̀. Ànábì Muhammad gan. ẹ jẹ́ kó yé wọn tó bí àwọn ọ ti brainwash wọn ẹ jẹ́ kó yé wọn níbo area wo lẹ ti rí pé Ànábì Muhammadu kan ò gọ̀ ẹ mọ̀ pé Ànábì Muhammadu wà lórí ìrúnjọ kan táwọn ọ̀tá dé wàláì bíbí tí mo kà dé àwọn ọ̀tá dẹ̀ dé ó dẹ̀ bu iyẹ̀pẹ̀ sọ́wọ́ ó dẹ̀ sọ̀rọ̀ síbẹ̀ ó dẹ̀ fọ́ sí gbogbo. bẹ́ẹ̀ ni nínú àtọ́fẹ́ pani wọ́n jà ní náà bẹ́ẹ̀ ni àìdí ìsádáwọn àyàtọ̀ káàjọ náà nìyẹn àwa náà lè kà ń bà mọ́ tí wọn náà bá dé buye ìpè ká sí wọ́n jà ní náà bẹ́ẹ̀ ni àìdí ìsádáwọn àìdí ìsádáwọn báyìí sẹ́nu fàún láyú sírù náà wọn ò ní ẹ̀rì náà mọ́ kọ̀ọ̀kan yé ìpè yẹn sí wọn kọ̀ọ̀kan fọ́n sí àwọn. inú bí Jésù níjọ́ kan níbo lẹ ti táàgì kí ni yẹn kí táàgì yín báyìí. tí o tẹ́ bá di ẹ̀kọ́ nọ́mbà yẹn. níbo níbẹ̀. ó ní. now inú bí Jésù ní ìjọ́ kan ẹ̀tẹ̀ nọ́mbà yẹn. inú bí Jésù ní ìjọ́ kan ó bá rí wípé àwọn tóun ń bá sọ̀rọ̀ lójoojúmọ́ yìí wọn ò máa fẹ́ gbọ́ ohun tóun sọ wọn ò fẹ́ gbọ́ ohun tóun sọ bó ṣe di ìjọ́ kan tó padà sí tẹ́ḿpìlì nìyẹn bàbá ó bá ti ra ẹgbà oríṣiríṣi lẹ̀ ó na kí wọ́n má ètí pè á máa jẹ́ kí gbogbo àwọn tó fẹ́ pè á máa jẹ́ kí wọ́n 8336 8 again 336 big issue there in the spiritual bẹ́ẹ̀ni ṣe ẹ̀ ń gẹ́tì mi àfà àwọn èèyàn máa ní kí lẹ̀ ń sọ kí ni ẹ ṣe àwọn tá a sọ yẹn góògọ. sùnmọ́ bukú sẹ́yìn gbogbo ẹ̀ tó bá sọ pé kí là ń sọ sùnmọ́ bukimu omoyun àti di wọn létí àti fọ́ wọn létí àti fọ́ wọn lójú. wọ́n ti fi oògùn àwọn dodo àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn agbára illuminatic ni wọ́n lò. ìfọ́tí àwọn kan sọ débi wípé ọba ti wá dé ṣọ̀ṣọ́ ọlọ́mọ parọ́ pé wọ́n envy àwọn ni ṣáwa envy wọn. má jẹ ráìsì kí ráìsì. àwọn envy wọn ni. wọ́n ti fi ráìsì yẹn ọmọ tó ti pò mọ́ kátó. aṣọ tí wọ́n dé fún ẹ gan wọ́n ti dọ ògùn ẹ. wọ́n ti bọ́ ṣe rí nìyẹn. omi tí òun mu ní ṣọ́ọ̀ṣì wọn wọ́n ti bà yí ẹ jẹ́. má jẹ ráìsì kí ráìsì. ìjókòó tó ojókòó sí wọ́n ti bà tiẹ̀ jẹ́. má jẹ ráìsì kí ráìsì o. olóṣèlú tí àbí ìṣojú akọni mọ̀rí ìṣègbéjáde níbi tí wọ́n ti lọ gbé ẹran dúdú kan tí wọ́n kọ́kọ́ ti ń fi alúdò pàṣẹ. tó ń pàṣẹ fún ẹran dúdú. níbo ló máa jẹ́ ẹran dúdú lọ èèyàn kan ló máa jẹ́. ta ni ọ̀jẹ̀ báwa yìí náà wà pé fún. àwọn ń lo ògo wa. èèyàn kan wá lòun lọ gbé ráìsì tí wọ́n pín tí Tinubu pín fún yín Ọlọ́run la ojú àwa ni kí sọ fún yín gbogbo àwọn tí wọ́n jẹ ráìsì máa lọ ẹ̀yìn ẹ̀ náà lọ máa wà kò sọ̀rọ̀ lórí ẹ̀. kò sí bẹ́ẹ̀ gbogbo ẹ bá jẹ ráìsì ọmọ kò sí ní tó fẹ́ ṣe etí rẹ̀ máa di ojú ẹ̀ máa fọ́ kò ní rí nǹkan kan mọ́. ẹ lè máa pè wọlé báyìí àkókò ìpè wọlé ti dé. ẹ máa pe o. ẹ fi sí ẹ jẹ́ kó wà ní ẹ jẹ́ kó máa gbé fóònù sí ìgbàkalẹ̀ máa dán wọn spíkà. a máa fi sí spíkà tó bá ti ń wọlé. wọ́n tọ̀dọ̀ yín ló wọlé ẹ jẹ́ ká ètò máa gbọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀. hello láti ibùdó ti ń pè láti Ìbàdàn. àti bàbá kọ̀ǹfàmù àti àáfà lọ́wọ́ à ń bíbà yìí. a wà pẹ̀lú yín bàbá ẹ sọ̀rọ̀ dá sọ̀rọ̀ sókè. à ń gbọ́ yín. àwa náà là ń sọ̀rọ̀. Yes, sir. À ń gbọ́ bẹ́ẹ̀ ni. aláwa ń bíbà yìí àwa náà lè ń bá sọ̀rọ̀ èrò pọ̀ lórí láìní èrò pọ̀ ẹ jọ̀ọ́ ẹ tètè ẹ ra sa o. ẹ kú iṣẹ́ bàbá mi ojú òní ti yín o. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ à ń gbọ́ yín náà. à ń gbọ́ yẹn sọ̀rọ̀ àwọn tó fẹ́ pè pọ̀. ẹ Nàìjíríà náà là ń sọ kò sóhun tá a fẹ́ ṣe.
ẹ fẹ́ gbé wa wá sí Ìbàdàn. ẹ pè wá sórí private number. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ẹ pè wá sórí nọ́mbà yẹn ẹnikẹ́ni tó bá ti gbé a máa sọ fúnra wa lẹ́sẹ̀kẹsẹ̀ ni tá a bá ti ṣe tán. Nọ́mbà tẹ pè yìí náà ni kẹ́ ẹ pè, kò sí wàhálà. Tó bá ti ń tó bí ọwọ́ aago 6 kẹ́ pè wá. Nọ́mbà tẹ pè yìí gangan ni kẹ́ ẹ pè. Ẹ ṣe gan ni sir. Hello. Hello. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè. Èwo ló tún pè yìí? Ṣé yìí lọ? Hello. Wọ́n á pè mọ́ ń palí rẹ̀ ni. Hello. Hello sir, ẹ sọ̀rọ̀ sókè. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín sà. Ẹ kọ́ tètè ìbá ti gbọ́. Ẹni tí ọba ti sọ̀rọ̀ sókè yà máa kọ́. Hello, ẹ gbé sókè. Ẹ rà sà. Bẹ́ẹ̀ ni. Kò sọ̀rọ̀ ń bẹ̀ máa o. Kò sọ̀rọ̀ níbẹ̀. Ṣé a lè sọ gbogbo adúrú yìí kalẹ̀? Gbogbo adúrú yìí a lè sọ kalẹ̀ kọ́rọ̀ wà Nàìjíríà. Máa mú ìtù yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti fẹ́ gbé yẹn máa gbé. Kò sọ̀rọ̀ lórí Nàìjíríà mọ́. Bẹ́ẹ̀ ni kò tí ì dá láti this is 61 years. Nàìjíríà ti expire. Àwọn bàbá oníbàbá wa ń ṣiṣẹ́ àwọn bàbá oníbàbá bàbá ẹ̀yọ́ pé èèyàn kan pè mí láti Canada ó ní ohun táwa ń sọ yìí ló jẹ́ kó tún fóun ní iye nínú òun pé òun máa wálé ó lóun ti rò pé òun máa kú ibi Canada yìí náà lòun máa kú sí. ẹ wò kò sí ayé nígbà tó orílẹ̀-èdè ọba dá tí ò sí fújọ. bẹ́ẹ̀ ni. ní ẹ wò. wọ́n á lo oko ẹrú ni oko ẹrú pátápátá là ń lọ yìí ó máa yọ oró bọ̀bọ́ yẹn máa yọ oró tó pọ̀ nítorí ẹ̀ka tètè lọ múra bọ̀bọ́ yẹn máa yọ oró tó pọ̀ ló máa yọ ó dẹ̀ fẹ́ Olúwa ń sọ fún wa wípé ipá àti agbára ló fẹ́ fi ṣe nǹkan tó fẹ́ ṣe yìí. àmín o. ẹ ṣé gan ni enough is enough ẹ ṣé gan ni. Hello. A wà pẹ̀lú yẹn sọ̀rọ̀ sókè. ní a connect kí ni ẹ sí speaker àwọn followers rẹ gbọ́. Ẹ kú ọ̀lẹ̀ next time yìí la máa lò. A wà pẹ̀lú yín à ń gbọ́ yín. Àṣẹ Èdùmàrè. Côte d'Ivoire ojú òní tí ìdodo ẹ̀yìn wa láti Áfíríkà pàtà ojú òní tí yìí adẹ̀ ń rí support yín gidigidi gan. Bẹ́ẹ̀ ni àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni o ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ni ẹ ṣé wọn ò tún jẹ́ kó sinmi ó máa ṣe Oòduà nation ní kẹjẹ kí ẹ máa share ẹ lójó bí kí tẹ bá ti ń rí ẹ máa share ẹ programu tèmi God bless you sir. Hello.
ẹ kú iṣẹ́ o. Akí púpọ̀. Láì sí àwọn kò sáwa o. Bẹ́ẹ̀ni láì sẹ́yìn kò sáwa. Nítorí pé ìtẹ́ ìwọ wa náà la ṣe dúró. Bí ó ṣe rí nìyẹn o. Tí kò bá wá sí Ọlọ́run kan. Wàláì kò sẹ́ni kankan. Kò sẹ́ni kankan. Àmín. Àmín. Thank you.